Ekore, journey with me to the 2023 Festival of Osun Osogbo. Bí báyìí mo ti wọ mọ́tò private kò jọ bí pé 5 car la ṣáà wọ̀ lọ sí Òṣogbo èmi àti ọ̀rẹ́ mi Táíwò. Àti tẹ́ bá dọ̀ bí ìbọn ti rẹ̀ mí gan ti rẹ̀ mí tẹ́lẹ̀ náà. Ilẹ̀ ti ṣú ṣàṣẹ bí pé kì í ṣáà ti délé kí lọ bọ́ṣọ̀. Bí báyìí ṣá ọpẹ́ ní f'Olódùmarè ṣáà ti dé hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ́ọ̀jì wá sí o. Bí báyìí mo ṣáà ń catwalk láti wọnú hòtẹ́ẹ̀lì. Bí báyìí ti gba kọ́kọ́rọ́ ti fún wa máa receptionist mú wa lọ sí hòtẹ́ẹ̀lì. Wọ́n ṣáà tẹ̀lé wa wọlé, a ṣáà wọlé, wọ́n tanná, wọ́n ṣe gbogbo ẹ̀. Inú mi ṣáà ń dùn pé Olúwo ṣé látàárọ̀ mo ṣáà padà dé Òṣogbo. Ó ti rẹ̀ mí ní ọjọ́ àìsùn Òṣogbo. Bí báyìí ṣá mo ṣáà ti lọ palace pé mo gbọ́dọ̀ dé palace fún àìsùn. Bó ti jẹ́ pé ìṣẹ́jú 5 pé kí n lò kí n dá àìsùn kí tó máa lọ sí hòtẹ́ẹ̀lì padà. Mo ṣáà wọ àìsùn fún àwọn èèyàn tó ń ṣe oríṣiríṣi. Àwọn ọlọ́ṣun òṣèǹbáyé gbogbo wọn ṣáà ń ṣe oríṣiríṣi ètò ní alẹ́ ọjọ́ náà. Mo wọnú yàrá àrùgbá. Mo lọ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún ìrìnàjò ọjọ́ òní tó jẹ́ kí n wá láyé, tó jẹ́ kí n wà láàyè láti ṣe ọdún 2023. Ọ̀rẹ́ mi náà ṣáà tẹ̀lé mi. Bí báyìí àrùgbá ń dá bí ó pa bí yèyé Ọ̀ṣun náà ni àwọn náà ṣáà ń pa bí everybody ṣáà bí happy. Bí báyìí mo ṣáà lọ sọ́dọ̀ àwọn ọlọ́ṣun òṣèǹbáyé wọ́n ń ṣe ọdún. Àìsùn ọdún yìí dùn gan o. Àmọ́ tó pọ̀ ti rẹ̀ mí, mi ò lè ṣe gbogbo tó ń ṣe yìí. Mo ṣáà kúrò ńbẹ̀. Bí báyìí mo ti kúrò ní palace mo fẹ́ máa lọ lé wa. Bí báyìí sugar mommy mi pè mí pé Mítádé máa bọ̀ wá di pepper soup o. Bàbá ṣáà fún mi pepper soup àti fẹ́yọ̀sì pé gbà kó mú kó tó lọ sùn. Bí báyìí mo ṣáà ti ń lọlé. Bí wọ́n ṣe play orin Wàsíù tí mo like jù ni. Ẹgbẹ́ mi ẹ tú mi gbọ́ Àyìndé ewé ayọ̀ ewé tú èjé. Wọ́n ṣáà ń kọ́ ṣáà ń kọ́ mi báyìí. I was so happy despite the fact that pé ó ti rẹ̀ mí. Mo ṣáà ń jó mo ṣáà pé ẹ̀wọ́ Mítádé iléyá. Ilẹ̀ ṣáà mọ̀ àbámúra fún Ọ̀ṣun Òṣogbo 2023. Mo ṣáà ń ṣe fine girl. Mo ṣe fine girl. Ọ̀rẹ́ mi náà ń ya fọ́tò, ó ń bí happy. Inú ẹ̀ dùn, ayọ̀ ẹ̀ kún pé first time mo wá fún Ọ̀ṣun Òṣogbo 2023. Bó ṣe jẹ́ pé àti ẹ̀ ní mọ́tò, bàbá ṣàgùn lé ọ̀kadà, bàbá mú ọ̀kadà ló bá dé ọ̀nà palace láti lọ pàdé àrùgbá. A ṣáà lọ pàdé àrùgbá, inú wa ṣáà ń dùn. Bí báyìí ti dé lọ palace, mo ti lọ bá PA Àtaọjà, mo ti lọ kí wọn, ṣáà bá wa sọ̀rọ̀, wọ́n lùlù mi bẹ́ẹ̀. Mo ṣáà ń jó, inú mi dùn. Mo ṣáà rí èṣù ọ̀ni, mo ṣáà ya fídíò ẹ̀ pé kí lè ṣọ̀ ní wá sí ń bí ọdún ìyá àyàbò bẹ́ẹ̀ ni àwọn ìyá lórí ìṣàyẹn ti múra. Nígbà kò sówó lọ́wọ́ wa mọ́, mo ṣáà lọ bá odò ogun mi ra gbowó. Bí báyìí ṣá ìkan náà àwọn members àwọn tourism kìíní ti wá síbí báyìí, wọ́n náà fẹ́ wá cover event. Ọṣà wọn lùlù fún wọn, èmi náà ṣáà ń jó. Nígbà táwọn fẹ́ jó pàtó ń lùlù fún wọn, èmi dẹ̀ bá wọn represent wọn. Mo ṣáà ń jó, inú tèmi ṣáà ń dùn, ayọ̀ mi kún. Bẹ́ẹ̀ ni ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn ń gbára wọn, inú mi ṣáà ń dùn pé ó kì í nà. Ijó yìí rèé tí wàá ṣe pé tó mo ṣe bí gẹ̀ẹ́mì báyìí náà kí n jíjó bàtà gidi ni. Mo ṣáà ń jó, ṣáà ń yọ̀. Bí báyìí o má lọ sí inú gúrúùfù o pé mo ti dé palace o, ṣé kò yẹ kí n lọ pay right mi ní palace ni. Mo ṣáà lọ sínú àgbàlá Ọ̀ṣun. Mo wọ ọbẹ̀, mo rí àwọn èèyàn tó ń gbàdúrà. Mo ní pé ẹgbẹ́ lọ́wọ́ sọ pé gbẹ́nu ti ẹ̀rọ sí nígbà táwọn èèyàn ń wúre. Èmi náà bá dẹ̀ kúnlẹ̀, èmi náà bẹ̀rẹ̀ sí máa wúre ayé mi pé mo wá lọ́dún yìí, mo gbọ́dọ̀ tún wá lẹ́ẹ̀mí. Mo kó ìyá bàbá àwọn àbúrò mi wọnú ọdún yìí, wọ́n gbọ́dọ̀ tẹ̀lé mi wọnú ọdún tó mọ̀ láṣẹ Olódùmarè. Bí báyìí ṣá àrùgbá ti fẹ́ lọ ṣòro fún láti lè gbé igbá ọdún 2023. Wọ́n ṣáà ti ń ṣe àwọn òrò yẹn fún àwọn èèyàn ṣáà ń wò, wọ́n ń wò bẹ́ẹ̀ lọ ń pariwo òrè yèyé o. Bí báyìí wọ́n ti ṣe tán, àrùgbá ti gbégbá sórí. Inú wa dùn, ayọ̀ wa kún wípé òrè yèyé o. Àwọn èèyàn ṣáà fẹ́ fọwọ́ kan gbá, àmọ́ wọn ò lè fọwọ́ kan gbá. Àwọn èèyàn ṣáà ń tira wọn wípé òrè yèyé mo rí ẹ lọ́dún, mo dọ̀tún rí ẹ lọ́dún tó ń bọ̀. Tọmọtọmọ tẹbí tará, àwọn tó fẹ́ mi sí rere, mi gbọ́dọ̀ kúkú òjijì, mi gbọ́dọ̀ rárá, mi gbọ́dọ̀ rárá sọnù. Àwọn èèyàn ṣáà ń pray. Àwọn èèyàn ṣáà bẹ́ẹ̀ ni àrùgbá ń lọ sí palace láti ọkọ̀ lọ ṣe pay kó lọ pay first right ẹ̀ náà kó tó máa lọ sí group. So ṣá bàbá ṣáà ń lọ láti dé group, ó ti dọ́dọ̀ palace ọ̀dọ̀ wa Àtaọjà t'Òṣogbo. Àtaọjà ṣáà fi gbogbo ẹ̀ ṣáà pray. Èmi kúrò ń bẹ̀ mo wá sọ́dọ̀ sugar mommy wọ́n ra iyùn lọ́dọ̀ Wẹ̀mí beat. Èmi ṣáà ń jó pé àrùwá lọ sí group kí tó máa lọ.
àgbà tí ń lọ gúrúùfù o èmi àti PA ata ọjà pẹ̀lú ọ̀rẹ́ mi Lizzy abájọ lọ sí gúrúùfù tiwa kọ́ má bàa tiwa àbáṣà ṣe fídíò à ń ṣe fine girl big girl à ń ṣe lọ́nà ibi báyìí PA ata ọjà ti fi mí sí VIP table ibi báyìí ó ṣàtì ń kọ national anthem gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere inú mi dùn tó pé kí ni ọmọ bíbí ilẹ̀ Ọ̀ṣun ni mí ó ṣà ń kọ orin Ọ̀ṣun anthem inú mi ṣáà ń dùn àyà mi ṣáà ń kún mo ṣáà ń feel ara mi kó kéènà Ọ̀ṣun Òṣogbo 2023 ó wọlé dé ibi báyìí àrùgbá ti dé groove pápá dẹ̀ ti dé groove ká máa retí àwọn kábíyèsí láti máa wọlé lẹ́yọ kọ̀ọ̀kan ibẹ̀ la lè sọ pé program ti bẹ̀rẹ̀ officially àrùgbá ti dé àwọn èèyàn ṣáà ń pray wọ́n wúre wọ́n ń tàka wọ́n ṣe oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ lèmi náà wúre pé ẹnu mi ò gbọ́dọ̀ gbófo ibi báyìí ṣá àwọn trúùpù ṣáà ń jó ń yẹ wá sí pé ẹni lè ní ìjà ní 2023 yìí ó ti yẹ wá oore yèyé Ọ̀ṣun ó ṣáà ti yẹ wá ṣá àmì ìbàyẹn mo ṣáà jókòó pé ó yá ẹ jẹ́ a bẹ̀rẹ̀ program officially gbogbo ẹ̀ kíní kan gbogbo yẹn àwọn èèyàn ṣáà dúró wọ́n ṣáà ṣe gbogbo ẹ̀ kí ló kan rí èmi pé ẹ wò ẹ jẹ́ a bẹ̀rẹ̀ program ká mọ next thing on the agenda so ṣá o later àwọn ṣá mo ṣáà ṣe fídíò everybody tó wà lórí VIP tables yìí mo ṣáà wo everybody mo wò ta mo wá bàbá Yẹmi lẹ́bùn bọ̀ bíbá kábíyèsí ti dé mo ṣe kábíyèsí forí adé o kábíyèsí àti ìyàwó wọn mẹ́fẹ̀ẹ̀fà wọ́n ṣáà wọ́n wọlé dé program bẹ̀rẹ̀ èyí báyìí number 1 citizen of Osun State the governor senator the exemplary governor Wọlédé Adé-Ìlékè kẹ́pẹ́ bàbá o èbí bàbá bá àtẹ̀mí gangan ibà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò for the 15th ọ̀wọ́lédé kábíyèsí bàbá ológun ọ̀fẹ́ ibi báyìí ṣá àwọn yẹn ibi báyìí wọ́n sọ pé kí àwọn èèyàn wá máa pay homage àwọn onífáwá fẹ́ lọ pay homage bàbá mi ẹlẹ́bùn ìbarabà òtílẹ̀ Òṣogbo àwọn lọ síwájú homage yìí bàbá ṣáà ń bọ́lẹ̀ àwọn awo Ọ̀ṣun tẹ̀lé agbọ̀ngbọ̀n Ọ̀ṣun tẹ̀lé wọn àràbà tìlú Òwòrò ń tẹ̀lé wọn gbogbo wọn ṣáà ń tẹ̀lé bàbá láti lọ pay homage láti tèkèlè lọ wúre fún kábíyèsí pé ó ti rí ọdún yìí o àṣeyí ṣàmọdún ṣẹ́ẹ̀mí ibi ìbámu mo ṣáà ti kúrò ń bẹ́ẹ̀ ṣá èmi àtọ̀rẹ́ mi ṣáà lọ sí Sọ̀sẹ́dẹ̀ bridge a lọ ya fọ́tò a lọ kọrin bẹ́ẹ̀ a dẹ̀ lọ wo mo lọ mú wo Sọ̀sẹ́dẹ̀ bridge yẹn bó ṣe máa ń rí ó ṣáà wò inú ẹ̀ ṣáà ń dùn inú náà ṣáà ń feel like odò ogún mi jẹ́ ẹ̀ṣẹ̀ ìtọ̀ fún ẹ ibi báyìí inú ẹ̀ ṣáà ń dùn pé jẹ́ kí wọ́n ṣe fídíò fọ́dọ̀ ogún mi pẹ̀sẹ̀ òun ló ń bá kúrò lù wá kọrin o ó ṣáà ń kọrin ló bá ní kóun náà ṣe fídíò fíìmù náà èmi náà bá ṣáà ń kọrin pé yí pé èrò ká lọ kọ̀ṣù èrò ká lọ bómi òye yégede ọlágbó lómi o èrò ká lọ kọ̀ṣù oore yèyé o mo ṣáà ń kọrin bẹ́ẹ̀ ibi ìbáyìí ṣá mo wá fẹ́ lọ bu àgbo lódò mo wá lọ kí tó dẹ̀ ló bu àgbo lódò ó yẹ kí n wúre lódò pé Olódùmarè ìbà rẹ o akọ́dáyé ìbà rẹ àṣẹ̀dáyé ìbà rẹ ó dẹ̀ gbọ́ tí nítòótọ́ mi ò rọtí ńlá àmọ́ mo ṣàṣẹ mo mú símáàsì kékeré méjì mo fi ṣàṣẹ sí etí odò mo wúre tọdún èyí ní àkàlàmàgbò kì í pọ́dún jẹ́ mi ìmọ̀dọ̀ bá wọn pọ́dún jẹ́ láṣà Èdùmàrè mo ṣáà wúre tán mo wúre títí tí mo bomi lọ́rùn níbẹ̀ mo kúrò níbẹ̀ bàbá mi sọ pé kí n tẹ̀lé àwọn máa bọ̀ ní OPC event ní láàárọ̀ yìí mo wá ṣàtẹ̀lé bàbá mi mo bá jókòó sí wọn lẹ́yìn bàbá mi ṣàsọ fún mi pé mi Tádé ṣàjókòó tì mí lẹ́yìn bíbá wọ́n ti ń ṣe speech wọn ní OPC event ní láàárọ̀ grammar school mo ṣáà ń ṣe fídíò bàbá mi pé orí mi ṣáà wò pé lóògùn ọ̀fẹ́ o ibi bọ́ ṣáà ń ṣe cultural display ní event bàbá mi bẹ́ẹ̀ ni mo ṣe lóògùn ọ̀fẹ́ o inú mi ṣáà dọ̀yọ̀ mi kú pé ọmọ bàbá ni mi kò easy kọjá ọmọ Ọ̀nà Kakanfò bíbá ṣàgbóúnjẹ wá lọ́dọ̀ pátì bàbá mi mo ṣáà fa abalẹ̀ jẹ wíìtì ẹ̀fọ́ yẹn dùn fa àwọn pípù yẹn mo ń jẹ́ ṣe káì ẹran yẹn ká ó tóbi ó Olódùmarè ó tún wá rọ̀ azin mo dúpẹ́ pé kò tẹ̀ta sí mi lára gan ibi ìbáṣà àti ya group photo pẹ̀lú bàbá mi Ìbà Gani àya group photo èmi náà ya personal photo gbà tí mo ní pé picture yìí ò clear mo sọ fún ọ̀rẹ́ mi Lizzy kó kọ́kọ́ ya photo tiẹ̀ kó wá bá mi tú fọ́tò tèmi yà òun náà ṣáà ń blush pé òun padà rí dádì mi o wọ́n ṣáà ya fọ́tò mo ṣáà tún fọ́tò mi yà bíbá inú bàbá ṣáà dùn inú tèmi náà dùn pé mo rí bàbá mi lọ́dún yìí o láṣẹ yìí àṣàmọ́dún ṣẹ́ẹ̀mí Olódùmarè nígbà tí mo kúrò ń bẹ̀ mo ní sore throat òtútù ti fẹ́ bà tèmi jẹ́ mo ṣáà dé pharmacy ní just right mo lọ ro oògùn sore throat mi wá kú ìbí ìbáyìí ilẹ̀ ti mọ́ ilé ọjọ́ kejì ti mọ́ mo ti ń prepare láti lọ fún programu ní Center for Black Culture and International Understanding bàbá mi Prof Ṣìyàn Bọ́lá Oyèwẹ̀sàn ló invite me is my academic mentor wọ́n dẹ̀ ní wọ́n bí alákùyà mi wé kí n máa wà mo ṣàgbéra mo múra mo jẹ́ ìpè wọn níwò làbágbọ̀nà
sí Center for Black Culture and International Understanding. Labádébẹ̀ mi àtọ̀rẹ́ mi tímọ́tímọ́ la bá ṣáà lọ bẹ̀ má ṣáà ó ṣàfihàn fídíò mi bí mo ṣe ń wọlé lọ. Bàbá mi bá ní pẹ́pẹ́ sí o high table ló máa jókòó sí o. Má ṣáà jókòó fortunately for me. Bàbá mi bíbi tí bàbá mi Ṣèyàn Bọ́lá Prof Ṣèyàn Bọ́lá Oyèwẹ̀sọ tí ń jó lélẹ̀. Inú wọn ṣáà ń dùn ọmọ ẹdẹ mọ̀pọ̀. Inú wọn ṣáà ń dùn wọ́n ṣáà ń jó wọ́n jó kábíyèsí aláṣípa ọba ṣípa nìyẹn. Bàbá mi bá yẹwó lápò lọ́ba ṣáà ná owó fún àwọn onílù. Inú wọn ṣáà ń dùn tó bá ń gẹṣú inú bàbá mi kò ní kọsẹ̀. Ijó yìí pọ̀ ó ṣe mẹ́ńtọ̀ mi prof mi tó dà ijó yìí dùn. Àwọn ni director Center for Black Culture and International Understanding kẹ́pẹ́ bàbá mi. Ibi báyìí, this person happens to be one of my lecturers when I was in school, Taishola University of Education, Department of History. Ó wá jẹ́ guest speaker ọjọ́ ni on discuss nípa Osun, the source, the festival, the goddess and the river. As in topic yẹn wà so fantastic. Inú mi ṣáà ń bóyún because ẹgbẹ́ bàbá yìí ni mo jókòó sí Dr. Saheed Amusa. It was so like blessed lecture tó yẹ pé mo ní láti ṣe live video kan tó jẹ́ pé èmi nìkan kan ni màá gbọ́ pa ọ̀rọ̀ yìí o. Mo gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn tó kù kó gbọ́. Ó ṣàṣe oríṣiríṣi eré ìdárayá ní ìjọ yìí. Àwọn ìtì ọmọ fídíò tí mo lè ṣe ni mo ṣáà lè ṣe cause system mi fóònù mi ti ń kọ memory full. Ó ṣàṣe eré ìdárayá. Èmi báyìí bàbá mi agbọ̀ngbọ̀n awo Òṣogbo bàbá mi Fáníyì kẹ́pẹ́ bàbá àwọn ló ń ṣe ìwúre àti ọ̀rọ̀ ṣítí fún gbogbo àwa táwa ní fún programu Osun Osogbo Festival 2023 seminar yìí. Bàbá ṣáà ń wúre fún wa ó dẹ̀ ń sọ̀rọ̀ ìṣítí fún wa ní ibi báyìí olórí kan náà àwọn olóyè Ataọjà tìlú Òṣogbo kábíyèsí o. Wọ́n kí gbogbo àwọn lóyè lọ́balọ́ba tó wá fún meeting yìí àti programu yìí. Ó dẹ̀ ń sọ̀rọ̀ nípa programu yìí pé programu yìí pé programu gidi ni tó máa ń láṣí ní létí tó máa ń láyàn ní òye. Ibi báyìí bàbá mi my professor Ṣèyàn Bọ́lá Oyèwẹ̀sọ pẹ̀lú mọ́mí Dr. Mọ́mí Tóyìn Àjàyí ibi báyìí pẹ̀lú màyí wọ́n ṣáà ń sọ̀rọ̀ wọ́n kí wa pé ṣé dáadáa ni wọ́n ṣe vote of thanks. Ibi ìbá ṣáà ti ṣe tán mo bá bọ́ sí títì mo ṣáà ya fọ́tò kí bàbá mi tó ṣe tán ọ̀rẹ́ mi náà ya fọ́tò a ṣáà ń feel ara wa inú wa bàbá mi sọ pé àkítà àwọn tó ṣe tán mítádé wá lọ sí gálárì jẹ́ kí mú kúrétọ̀ mi kan kó tẹ̀lé ẹ̀ kẹ́ wá lọ gálárì òkùnkùn àti gálárì dípọ̀ dúrólá dípọ̀ láti lọ ṣe excursion tó ti máa fi ṣe tán ẹ ṣé bàbá mi fún àpọ́nlé yìí o. Ibi ìbá ṣáà ti wà lọ́dọ̀ Dr. Moses ti kábíyèsí ti òkùnkùn ti ayé ọjọ́ sí lọ́jọ́ ọ̀hún gálárì ẹ̀ lélẹ̀ ọ̀ṣà mú mi wọ everywhere ń sọ story bí bàbá yìí ṣe wà tó wà ní ayé àwọn ènìyàn tó mí ti iṣẹ́ tó ṣe gbogbo nǹkan tó ṣe ìpasẹ̀ ohun tó ṣe ní ìlú òkùnkùn ọ̀ṣà ń ṣàlàyé rẹ̀ fún mi gẹ́gẹ́ bí àlejò. Bàbá mi ò dúró síbẹ̀ lábáṣà kúrò ń bẹ̀ lábá lọ sọ́dọ̀ dúró ládé pọ̀ kúrétọ̀ yìí ṣáà try ó ṣáà ń sọ gbogbo story dúró ládé pọ̀ fún mi. Ó ṣáà ń sọ gbogbo story ó sọ gbogbo story èmi náà ṣáà ń boyin pé èmi nìkan tọ́ntọ́n kò dá kéèyàn má ní bàbá kan ṣoṣo bàbá mi púpọ̀ ni àwọn bàbá mi kẹ̀dẹ̀ wọ́n mọ bó ṣe ń tọ́jú ọmọ wọn kò yí sí kò lómi dán mítà dé because she's always a baby girl ṣáà máa ń tọ́jú mi lójú ó ń tọ́jú mi lẹ́nu ẹ̀mí kúrétọ̀ yìí gúdù kì í ṣe tètè. Abáṣà kúrò ń bẹ́ẹ̀ ló bá di World Sango Festival ibi ìbáyìí Àpèkẹ́ àti Àmọ̀pé lọ́ba ṣáà ń jọjọ bàtà ijó yìí wọra ọ̀sẹ̀ kọ́kọ́ fẹ́ jó tẹ̀lé àwọn èèyàn ṣáà sọ pé ẹ wá jó ijó yìí ṣáà ń wọra bẹ́ẹ̀ lára ń gùn mí pé ó yá kẹ́mi náà bọ́ sí òde ijó àmọ́ àwọn ilé gáà ni wọ́n nídìí ijó bàtà àti ijó ìlú ó ṣáà ń jó bẹ́ẹ̀ ni mo pé ẹ wọ báwọn ọ̀rọ̀bọ̀ méjì ṣàṣe ń gbéra wọn tó ń gbéra wọn àmọ́ ọjọ́ ọ̀run dùn Ṣàngó festival yẹn ó yẹ àwọn èèyàn ó dùn ó lárin ni ó pẹ̀gbẹ́ ẹ wò náà ẹ bọ́ ṣe ń jó pẹ̀kẹ́ ijó ìpọ̀ ó pọ̀ inú everybody ṣáà ń dùn nígbà ilẹ̀ ti ṣú ó jẹrẹ ẹ jẹ́ máa lọ ní yàrá ilé àtọ̀rẹ́ mi ṣáà lọ ní yàrá pé ká lọ sùn ó dì lẹ́mọ́ kalẹ̀ mọ́ fún ọjọ́ kejì. bí báyìí o wọ́n ní ilé kókó níta gbé ìtaṣe lọ́sùn Òṣogbo ti tó bàbá ṣáà múra láti lè máa lọ sí ilé wa ní Abẹ́òkúta èmi àtọ̀rẹ́ mi ti múra bí báyìí tán àti palẹ̀mọ́ ẹrù wa ó yá ilé kókó tá gbé bàbá ní ká ti yàrá òtẹ́ kalẹ̀ lọ́jọ́ kọ́kọ́rọ́ hòtẹ́ẹ̀lì sílẹ̀ ibi báyìí mo ti gbẹ́rù mi ojú ro mí o àmọ́ Abẹ́òkúta ń pè
àṣàyà fọ́tò ń bí báyìí pé ókè o àti ṣe ta lè ṣe ní Òṣogbo. Ẹ bá ń kọ́rẹ́ mi o. Gbogbo fídíò tí mo yà video credit òun ni o. Gbogbo picture tí mo yà òun ni picture credit mi o. Ògìdìolú gúrú Yorùbá ó ṣe ọkọ mi. Wàá gbọ́ wàá tọ́ ọkọ mi. Thank you so much. God bless you. God bless you. Mo fine mo yege. Mo ge àtẹ̀wọ́ mọ́tò bí báyìí o. Ló bá di pé ilé kòkó tagbe. Àgbẹ̀ ò lè rókórókó kó gbàgbé ilé. Ilé ni àbọ̀ sinmi oko. Ẹ̀yin ará, ẹ̀yin olólùfẹ́. Ire o. Ọ̀ṣun Òṣogbo ọdún yìí àti ṣe ọdún yìí àtúnṣe ẹ̀mí. Àṣeyí ṣàmọ́dún. Àṣàmọ́dún ṣẹ̀mí. Oore yèyé Ọ̀ṣun. Oore.